ò ní ẹ má ṣèkọlù o, àmọ́ Boko Haram, ISIS àti ISWAP ni a fẹ́ kí ẹ bá wa kojú. Àjọ múrì fèsì fún Trump bẹ́ẹ̀. A ò ní gbà o, a yàfi wèrè wo wèrè ni. Bí ìjọba Amẹ́ríkà bá lè ṣèkọlù sórílẹ̀-èdè wa Nàìjíríà, Fani Kayode ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún Ààrẹ Trump. Bọ́wọ́ bá tẹ chicken, pípa ni ẹ pa kárò oúnjẹ rẹ̀ sí. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún rí o lásìkò tọ́wọ́ bá DJ Chicken. Wọ́n lu ti gba-ngbangbala ìlú keribu serafu sí lára. Wọ́n ló fi moto jamu ní Ṣàgámù, sekọlu, sọlọ́kadà àtèrò tó gbé lẹ́yìn. Tí ẹnikẹ́ni bá gbemu, mo níbọn o, mo lè yìnbọn fún ẹnikẹ́ni. Ẹ̀rọ Àríkẹ, ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló lérí mọ́ àwọn aṣíwájú ẹgbẹ́ PDP lọ́sùn bẹ́ẹ̀. Ẹgbọ́n náà o, ǹjẹ́ Amẹ́ríkà lẹ́tọ̀ọ́ láti kọlu Nàìjíríà lórí ẹ̀sùn tó ń gbé síta pé àwọn kan gbógun ti Kìrìsìtẹ́nì lórílẹ̀-èdè Nàìjíríà. Ẹ sinmi ìhàlẹ̀ o, ẹ dẹ́kun ìhàlẹ̀ láti kọlu Nàìjíríà. Ọ̀nà ìrànlọ́wọ́ lórí ètò ààbò la fẹ́. Rabiu Kwankwaso fọhùn ránṣẹ́ sí Trump bẹ́ẹ̀. Lẹ́yìn Ọlọ́run, ìyá tó bí mi Tinubu ló kàn. Bí Tinubu ṣe máa wọlé lọ́dún 2027 ló bá mi báyìí. MC Olúọmọ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́, ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Àwa ò ní ẹ má ṣèkọlù o, àmọ́ Boko Haram, ISIS àti ISWAP ni a fẹ́ kí ẹ bá wa kojú. Àjọ múrì fèsì fún Trump bẹ́ẹ̀. Láti bí ọ̀sẹ̀ kan sẹ́yìn báyìí ní onírúurú ìròyìn tí ń jà rìnrìn lórí ìtàkùn ayélujára lẹ́yìn tí ààrẹ ilẹ̀ Amẹ́ríkà Donald Trump kéde pé ṣíṣèkọlù ṣekúpa àwọn Kìrìsìtẹ́nì tí ń wáyé lọ́pọ̀lọpọ̀ ní Nàìjíríà tí ìjọba kò sì yà sí ọ̀rọ̀ náà. Látàrí ẹ̀sùn yìí, níjọba Amẹ́ríkà tún kéde pé àwọn máa ṣe ìkọlù sí Nàìjíríà tí ìjọba kò bá tètè wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àwọn ẹ̀sùn náà. Ìkéde Trump yìí ló ti wá ń fa onírúurú awuyewuye pàápàá láàrin àwọn ẹlẹ́sìn mùsùlùmí àti Kìrìsìtẹ́nì. Ẹgbẹ́ tó ń jà fún ẹ̀tọ́ àwọn mùsùlùmí ní Nàìjíríà, ìyẹn Muslim Rights Concern múrì tí wàá sọ pé ọ̀rọ̀ ìpànìyàn tó ń lọ ní Nàìjíríà gba sùúrù àti ìfarabalẹ̀ gidi gan. Adarí ẹgbẹ́ múrì ọ̀jọ̀gbọ́n Isaac Akíntọ́lá nínú àtẹ̀jáde kan tó fi léde lọ́jọ́ Àìkú Sunday ọjọ́ 2 oṣù kọkànlá ọdún 2025 sọ pé kò bá sàn kí ìjọba Amẹ́ríkà dojú ìjà tó fẹ́ gbé kọ Nàìjíríà kojú àwọn ẹgbẹ́ agbésùnmọ̀mí bíi Boko Haram, ISIS àti ISWAP. Ó ní ṣíṣe bẹ́ẹ̀ máa ṣàfihàn pé kì í ṣe pé Trump kàn fẹ́ ṣe ìkọlù sáwọn mùsùlùmí àti mọ́sálásí tí wọn kò mọwọ́ mẹsẹ̀ lórí àwọn ìkọlù tó ń wáyé náà. Ó ní àwọn agbésùnmọ̀mí kì í ṣe ara àwọn tí àwọn jẹ́ ẹlẹ́sìn mùsùlùmí. Ó ní àwọn ìlànà àti ìṣe wọn lòdì sí òfin ẹ̀sìn Islam. Ó ní àwọn gẹ́gẹ́ bí ẹlẹ́sìn mùsùlùmí, àwọn bu ẹnu àtẹ́lu ìwà ìgbésùnmọ̀mí. Àwọn ò sì ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú àwọn tí wọ́n kàn máa ń pa èèyàn lọ́nà àìtọ́. Ó wá sọ pé àwọn kò lọ́wọ́ nínú jíjí èèyàn gbé láti fi gba owó lọ́nà àìtọ́. Ó ní àwọn tó ń ṣe bẹ́ẹ̀ àjòjì ni wọ́n jẹ́ nínú Islam, bẹ́ẹ̀ ni wọn ò gbọ́ àgbọ́yé ẹ̀sìn Islam. Akíntọ́lá ní àwọn ọmọ Nàìjíríà nílò láti ṣe sùúrù lórí ọ̀rọ̀ tí Trump sọ àti pé kò sí ìdí táwọn mùsùlùmí tó jẹ́ alálàáfíà àtàwọn ọmọ Nàìjíríà míì náà tó bẹ̀rù Ọlọ́run òfin ní ṣe sùúrù pẹ̀lú. Ó ní ó máa dára kí ìjọba Amẹ́ríkà gbé ojú ìjà kó àwọn agbésùnmọ̀mí bíi Boko Haram, ISIS àti ISWAP tí wọ́n ti ń pa àwọn mùsùlùmí àti Kìrìsìtẹ́nì láti ọ̀pọ̀ ọdún sẹ́yìn báyìí tí wọ́n ti ń jí àwọn èèyàn gbé láti fi wọ́n gba owó. Ó ní àwọn gẹ́gẹ́ bí àjọ múrì, àwọn máa kan sára sí Amẹ́ríkà àti Trump tó bá jẹ́ pé àfojúsùn wọn ní gbígbógun ti àwọn agbésùnmọ̀mí. Ó ní ìjọba Nàìjíríà ti ń gbìyànjú láti kojú àwọn ọ̀daràn náà láti ọdún pípẹ́ táwọn ọmọ ogun Nàìjíríà sì ti wà nínú igbó láti kojú wọn, àmọ́ tí ipa ìjọba Nàìjíríà ò tí ì ká wọn títí di àsìkò yìí. Ó ní inú ìjọba àtàwọn èèyàn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ìbádùn tí ìjọba Amẹ́ríkà bá lè bá wa kojú àwọn ọ̀daràn yìí. Ó ní Nàìjíríà nílò irú ìrànwọ́ yìí tó sì máa jẹ́ ohun ìdùnnú tí gbogbo àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram, ISIS àti ISWAP bá di ohun ìgbàgbé ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀jọ̀gbọ́n Akíntọ́lá tún wá rọ àwọn mùsùlùmí àtàwọn ọmọ Nàìjíríà míì láti má gba èrò títako Trump àti Amẹ́ríkà láàyè nínú ọkàn wọn lórí ìdúnkokò yìí, bó ṣe ní kí àwọn èèyàn máa bá iṣẹ́ wọn lọ láìsí ìbẹ̀rù kankan pé gbogbo àgbáyé ló ń rí ohun tó ń ṣẹlẹ̀. Ó ní
kò gbọdọ̀ sí ìgbédìde ẹgbẹ́ kankan látọ̀dọ̀ àwọn ẹgbẹ́ Islam kan láti dìde tako ìdúnkokò Trump. Ó ní àwọn ọ̀dọ́ mùsùlùmí ní apá ẹkùn gúúsù àti àríwá kò gbọdọ̀ dìde láti ṣe ìwọ́de tako ìdúnkokò Trump. Ó ní ohun tí àwọn nílò ní láti gba ìjọba Nàìjíríà láàyè láti yanjú ọ̀rọ̀ náà pẹ̀lú ìlànà tó yẹ. Bákan náà ló gba ìjọba Nàìjíríà lámọ̀ràn láti ní ìjíròrò tó yẹ pẹ̀lú ìjọba Amẹ́ríkà kí wọ́n sì rí dájú pé àwọn náà kò dúnkokò padà sí Amẹ́ríkà. Ó fi kún pé àjọ Múrík kò ní yẹ̀bá nínú ẹ̀jẹ̀ wọn pé ìjíròrò ni àwọn yóò máa ní dípò ìwà jàgídíjàgan tí ó sì rọ gbogbo àwọn mùsùlùmí láti gba ìfẹ́ àti àlàáfíà láàyè ní agbègbè kó wa wọn. A ò ní gbà o, àyàfi wèrè wo wèrè ni bí ìjọba Amẹ́ríkà bá fi lè ṣèkọlù sórílẹ̀-èdè wa Nàìjíríà. Fani Kayode ló ṣèkìlọ̀ bẹ́ẹ̀ fún Ààrẹ Trump. Mínísítà fún ìrìn àjò òfurufú nílẹ̀ wa Nàìjíríà Fani Kayode ti ṣèkìlọ̀ pé àwọn ọmọ Nàìjíríà yóò tako èyíkéyìí ìgbìyànjú láti orílẹ̀-èdè Amẹ́ríkà láti kọlu orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn àtẹ̀jáde kan nípasẹ̀ ààrẹ Donald Trump tó pàṣẹ fún ẹ̀ka iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà láti gbáradì fún ìgbésẹ̀ ológun tí ó ṣeéṣe kó dojúkọ Nàìjíríà. Nínú àtẹ̀jáde ọ̀hún tó gbé sójú òpó ayélujára Twitter lọ́jọ́ Àìkú Sunday, Fani Kayode ṣàpèjúwe Trump gẹ́gẹ́ bí aninilára. Ó fẹ̀sùn kàn pé ó ń dúnkokò halẹ̀ mọ́ ilẹ̀ wa Nàìjíríà pẹ̀lú ìwà ipá àti ìkọlù. Fani Kayode fojú inú wo ààrẹ Trump gẹ́gẹ́ bí aláṣejù, oníwàkiwà àti aláìlọ́wọ̀ tó ń halẹ̀ mọ́ ilẹ̀ wa Nàìjíríà pẹ̀lú ìwà ìgbésẹ̀ ológun àti ìgbóguntini. Ó sọ wípé ọ̀rí òun kan ti sọ nípa ohun tó ń kọni lóminú lórí ọ̀rọ̀ tó tẹnu Trump jáde síta. Ẹni náà sọ síwájú sí pé Nàìjíríà kò gbọdọ̀ fààyè gba kí orílẹ̀-èdè alágbára ní ìwọ̀ oòrùn máa ṣe ilẹ̀ wa bíi ọmọ ìsàlẹ̀. Ó ní Nàìjíríà náà ṣàkéré nínú ayé. Nígbà tó ń fèsì sí ọ̀rọ̀ tí ọ̀rẹ́ rẹ̀ ọ̀hún sọ, Fani Kayode sọ pé àwọn ọmọ Nàìjíríà kò ní sá kúrò nílẹ̀ wa tí ilẹ̀ Amẹ́ríkà bá ṣe ìhàlẹ̀ àti ìkọlù rẹ̀. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn yóò dúró tán, àwọn yóò dúró ṣinṣin, àwọn yóò sì jà fún orílẹ̀-èdè àwọn. Ó wá bu ẹnu àtẹ́ lu àwọn ọmọ Nàìjíríà fún ohun tó pè ní sísojo bíbẹ̀rù lórí ìhàlẹ̀ àwọn àjèjì tó ń gbójú agan ọ̀hún. Ó sọ wípé ohun tó ń ṣẹlẹ̀ náà yóò ṣàfihàn ìṣe pàtàkì olùdarí tó lágbára tó sì nígboyà. Mínísítà tẹ́lẹ̀ náà tún fẹ̀sùn kàn Trump fún bó ṣe ń ṣe wọléwọ̀de pẹ̀lú olóòtú ìjọba orílẹ̀-èdè Israel Benjamin Netanyahu, ẹni tó fi wé ìta òde òní tó tún fojú fo àwọn làásìgbò nílẹ̀ Sudan nígbà tó sì tún gbìyànjú láti sọ orílẹ̀-èdè Nàìjíríà lórúkọ ibi tí wọ́n ti ń ṣekú pààyàn. Ó sọ wípé ààrẹ ilẹ̀ Amẹ́ríkà ń gbìyànjú láti dá wàhálà rògbòdìyàn sílẹ̀ nípa sísọ àwọn ọmọ Nàìjíríà lórúkọ gẹ́gẹ́ bí àṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi. Nígbà tí Fani Kayode ń fèsì, ó ní òótọ́ ni ẹni náà ń sọ, ẹni ibi ni wọ́n tí ààrẹ bá gbé ìgbésẹ̀ ìdúnkokò ìhàlẹ̀ rẹ̀ ọ̀hún. Mínísítà tẹ́lẹ̀ rí náà sọ pé ogun máa ṣẹlẹ̀. Ó ní àwọn kò ní fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀, àmọ́ àwọn yóò takò wọ́n. Ó ní òun ò mọ ohun tó ṣe àwọn ọmọ Nàìjíríà tí wọ́n ń sojo, ṣùgbọ́n ó ní èyí yóò jẹ́ ìṣòro ìpèníjà ńlá tí wọn yóò kojú. Ó ní nígbà tí wàhálà bá parí, wọ́n máa dúpẹ́ mọ rírì ìṣe pàtàkì jíjẹ́ onígboyà dídúró gẹ́gẹ́ bí akíkanjú àdárí. Ọ̀rọ̀ Fani Kayode ló jẹyọ jáde lẹ́yìn tí ààrẹ Trump gbé sójú òpó ayélujára rẹ̀ lọ́jọ́ àbámẹ́ta Sátidé tó sì ké sí ẹ̀ka iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà láti múra sílẹ̀ fún ṣíṣèkọlù lórílẹ̀-èdè Nàìjíríà. Ó fẹ̀sùn kan ìjọba ilẹ̀ wa Nàìjíríà fún bí kò ṣe kọbi ara sí ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìṣekúpa àwọn ọmọlẹ́yìn Kristi jákèjádò ilẹ̀ wa Nàìjíríà. Trump ṣèkìlọ̀ pé ilẹ̀ Amẹ́ríkà yóò gbẹ́sẹ̀ lé àwọn ìrànwọ́ tó ń ṣe fún ilẹ̀ Nàìjíríà bí ìkọlù sáwọn Kristẹni bá ń tẹ̀síwájú. Ààrẹ Trump ní iléeṣẹ́ ológun ilẹ̀ Amẹ́ríkà yóò pa àwọn agbésùnmọ̀mí ẹlẹ́sìn Islam náà run fún ṣíṣekúpa àwọn èèyàn, pàápàá jùlọ àwọn ẹlẹ́sìn Kristẹni. Bọ́wọ́ bá tẹ chicken, pípa ni ẹ pa kárò ń jẹrẹ sí. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ọ̀hún rí lásìkò tọ́wọ́ bá DJ Chicken. Wọ́n lu ti gba-ngbangbala ìlú keribu serafu sí lára. Wọ́n ló fi mọ́tò jamu ní Ṣàgámù sekọlu sọ́lọ́kadà àtèrò tó gbé lẹ́yìn. Adẹ́rìn-pòṣónú lórí ìkànnì ayélujára TikTok
Adémọ́lá Abíọ́dún ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí DJ Chicken ní ó ru igi oyin ní ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ kìíní oṣù kọkànlá ọdún 2025 lẹ́yìn tí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ rẹ̀ déédéé kọlu àwọn èèyàn kan nínú ìjàmbá tó wáyé ní ọ̀nà Ṣàgámù nípínlẹ̀ Ògùn. Nínú fọ́nrán fídíò kan tó tàn kárí orí ayélujára ni ó ṣàfihàn DJ Chicken tí ó jókòó sí ilẹ̀ pẹ̀lú ojú tó ti wú tó yíbò lẹ́yìn ọ̀pọ̀ mórò ìgbájú ìgbámú tí wọ́n ti fi bá a ṣeré. ń ṣẹlẹ̀ jẹ́ bo ẹnu rẹ̀ tí ọ̀pọ̀ àwọn èèyàn tó yí i ká sì ń da ìfọ́tí àti àbàrà bò lẹ́yìn níbi tí ìjàmbá ọkọ̀ náà ti wáyé. Fọ́nrán fídíò ọ̀hún tán ṣàpèjúwe bí ọkọ̀ náà ṣe bàjẹ́ tí ọ̀kadà kan tí ìgbàgbọ́ wà pé ó jẹ́ ti ọ̀kan lára àwọn èèyàn tí orí kó yọ nínú ìjàmbá náà wà pẹ̀lú rẹ̀. Bákan náà ni wọ́n ṣàfihàn èèyàn míì tó ń jẹ ìrora ní ilẹ̀ ní ẹ̀gbẹ́ DJ Chicken. Kí lohun tó ṣẹlẹ̀ gan-an ní pàtó ní ìbéèrè tí àwọn èèyàn tó rí fọ́nrán fídíò ọ̀hún bira wọn léèrè. Àmọ́ gẹ́gẹ́ bí a ṣe gbọ́, ohun tí a rí gbọ́ ni pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ DJ Chicken ló déédé kọlu ọ̀kadà kan tí èèyàn tó wà ọ̀kadà náà àti èrò tó gbé sì farapa yánnayànna. Gẹ́gẹ́ bí ìkànnì ìròyìn Legit NG ṣe gbé jáde, ó sojú mi kòró tí wọ́n bá sọ̀rọ̀ fẹ̀sùn kan DJ Chicken pé eré àsápajúdé tó ń sá ló ṣokùnfà ìjàmbá náà. Àwọn èèyàn míì lábẹ́ fọ́nrán náà ni wọ́n pariwo pé kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí DJ Chicken yóò dá wàhálà sílẹ̀ lásìkò tó bá ń wa ọkọ̀ kọjá lójú òpópónà ọ̀hún. Ọ̀pọ̀ àwọn akẹgbẹ́ gbajúmọ̀ ọkùnrin náà DJ Chicken lórí ayélujára ni wọ́n ti ń bá bẹ̀bẹ̀ lórí ayélujára pé kí àwọn èèyàn Ṣàgámù dáríjìn tú sílẹ̀. DJ Chicken náà ni kò tí ì sọ ohunkóhun nípa ìṣẹ̀lẹ̀ náà lásìkò tí wọ́n mú àti lẹ́yìn náà. Ta ni DJ Chicken gẹ́gẹ́ bí àwọn èèyàn kan ṣe ń béèrè? Adémọ́lá Abíọ́dún ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí DJ Chicken ní a lè pè ní olórin tó di olókìkí lórí òpó ayélujára TikTok. Wọ́n bí ní ọjọ́ kẹwàá oṣù kẹrin ọdún 1995 nípínlẹ̀ Èkó, àmọ́ ìpínlẹ̀ Ògùn ló gbé dàgbà kó tó padà sí ìlú Èkó. Bákan náà ni a lè ṣàpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ gbajúgbajà olórin tàkasúfèé Portable, ṣùgbọ́n tí wọ́n ti pínyà báyìí lẹ́yìn tí aáwọ̀ kan bẹ́ sílẹ̀ láàrin wọn. Tí ẹnikẹ́ni bá gbémú, mo níbọn o, mo lè yìnbọn fún ẹnikẹ́ni. Ẹ̀rọ Àríkẹ ọmọ ẹgbẹ́ òṣèlú APC ló lérí mọ́ àwọn aṣíwájú ẹgbẹ́ PDP lọ́sùn bẹ́ẹ̀. Àgbà ọ̀jẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC nípínlẹ̀ Ọ̀ṣun, Falilat Oyètúnjí ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí Ẹ̀rọ Àríkẹ ni ó ti ń ké níta gbangba mọ́ àwọn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun tó sì jẹ́ kó di mímọ̀ pé òun ní ìbọn tí òun sì lè yìn mọ́ ẹnikẹ́ni tó bá ta fẹ́lẹ́fẹ́lẹ́ wá bá òun. Ẹ̀rọ Àríkẹ sọ̀rọ̀ yìí nínú fídíò kan tó gba ojú òpó ayélujára mọ̀mímọ́ Facebook tó sì tún fẹ̀sùn kan àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP pé wọn kò mọ̀ pé òun kò ka ìwé nígbà tí wọ́n ń gba ẹ̀bùn lọ́wọ́ òun. Tìbínú nínú fọ́nrán náà, Ẹ̀rọ Àríkẹ ní òun kò ní fààyè gba kí èèyàn kan tàbùkù òun tó sì kìlọ̀ fún àwọn ẹgbẹ́ òṣèlú PDP láti jìnnà sí òun. Ó sọ nínú fídíò náà pé òun kò ka ìwé, síbẹ̀síbẹ̀ ó gba màálù méjì àti àpò èlùbọ́ lọ́wọ́ òun. Ó ní òun ní ìbọn, kódà ní alẹ́ ẹ máa gbúrò ìbọn ní orí àjà òun. Òun ń lò ó láti dáàbò bo ara òun. Òun gbé kiri tí ẹnikẹ́ni bá wá fún òun, ilé orí òkè ni òun gbé. Òun á yìn fún ẹni náà láti òkè, kódà òun máa yìn kiri gbogbo agbègbè. Ó ní òun kò rán ẹnikẹ́ni. Ṣáájú ní àgbà ọ̀jẹ̀ náà ṣèkìlọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC pé kí wọ́n má yan apànìyàn gẹ́gẹ́ bí olùdíje ẹgbẹ́ òṣèlú All Progressives Congress fún ètò ìdìbò gómìnà tó ń bọ̀ ní ọdún 2026. Lọ́dún tó kọjá, àwọn fídíò kan jáde sórí ayélujára níbi tí Ẹ̀rọ Àríkẹ ti ń fi ẹ̀sùn kan alága ẹgbẹ́ PDP Ọ̀ṣun, Honorable Sunday Bisi. Nínú fídíò náà ni Ẹ̀rọ Àríkẹ ti ṣàlàyé pé alága PDP àti Yèyélúwà Modúpẹ́ọlá Sanni ṣèlérí láti fún ọkọ òun ní ipò alága ìjọba ìbílẹ̀ Borípé, ìyẹn lẹ́yìn àwọn iṣẹ́ ńláńlá tóun ṣe ní Ìrágbìjí àti agbègbè rẹ̀. Ó ní wọ́n fẹ́ fi ipò náà san ọkọ òun lẹ́san iṣẹ́ ìdàgbàsókè ìlú tí òun fi owó ara òun ṣe lágbègbè Ìrágbìjí ni. Ẹ̀rọ Àríkẹ sọ pé ẹ̀rọ lòun ń tà, ọkọ òun sì jẹ́ èèkàn nínú olóṣèlú Ọ̀ṣun, nítorí ẹ̀ lòun ṣe ní kí wọ́n gbé ipò náà fún un. Ó ní ṣùgbọ́n níṣe ni wọ́n gbé ipò náà fún ẹlòmíràn lẹ́yìn gbogbo ìdààmú òun. Èyí ló fà á tí ìyá náà fi ń gbéra yílẹ̀ nínú fídíò tó ṣe. Ẹgbẹ́ òṣèlú People's Democratic Party nípínlẹ̀ Ọ̀ṣun ti ní ohun ìtìjú gbà
ni ohun tí ó tẹnu Falilat Oyètúnjí ẹni tí ọ̀pọ̀ mọ̀ sí ẹ̀rọ Àríkẹ jáde síta lórí ayélujára. Agbẹnusọ ẹgbẹ́ òṣèlú PDP Ọ̀ṣun Ọládélé Bámijí ni ó dàbí pé àwọn agbófinró kì í fọwọ́ kan àwọn èèyàn kan nítorí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC. Ó dàbí pé ètò òṣèlú tí à ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà báyìí ní òṣèlú pé tó o bá ti wà ní ẹgbẹ́ òṣèlú olóṣùṣọwọ̀ APC nǹkan tó bá wù ẹ́ ló lè ṣe, tí o kò bá ti sí ní ẹgbẹ́ òṣèlú APC ni o ò lè ní irú àǹfààní bẹ́ẹ̀. Ohun tó yẹ káwọn máa sọ báyìí ni pé kí obìnrin yìí sì wà lọ́dọ̀ àwọn agbófinró láti lọ wí tẹnu rẹ̀ lórí fídíò tó gbé síta lórí ayélujára. Bámijí ní irú ìgboyàwó ni ẹ̀rọ Àríkẹ́ ní láti sọ ohun tó sọ síta pé òun kó ìbọn sí ilé, ó ní ó jẹ́ ohun ìyàlẹ́nu gan-an fún ara òun. Ó tẹnumọ́ pé iléeṣẹ́ ọlọ́pàá kò lè sọ pé àwọn kò tí ì rí fídíò tí ẹ̀rọ Àríkẹ́ gbé síta kí wọ́n sì ké sí pé kó wá ṣàlàyé ohun tó rí lọ́bẹ̀ tó fi wàrú sọ́wọ́, nítorí kò sí òfin tó fi àyè gbà kí èèyàn gbé ìbọn sílé rárá. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ni àwọn ti rí fídíò tí ẹ̀rọ Àríkẹ́ gbé síta lópin ọ̀sẹ̀ tí wọ́n sì ti ń gbé ìgbésẹ̀ láti fi ọwọ́ òfin mú arábìnrin náà pé kó wá wí tẹnu rẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun DSP Abíọ́dún Ọ̀jẹ̀lábí sọ wípé ní kété tí òun rí fídíò náà ni òun pe àkíyèsí kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀ṣun tó sì ti pa láṣẹ pé kí wọ́n ṣàwárí ẹ̀rọ Àríkẹ́ lórí ohun tó sọ síta náà. Ọ̀jẹ̀lábí ní àwọn rọ aráàlú láti pèsè ìrànlọ́wọ́ lórí bí wọ́n ṣe lè mú ẹ̀rọ Àríkẹ́ ní kíákíá. Ó ní ọ̀rọ̀ tí ẹni náà sọ kì í sọ̀rọ̀ tó yẹ kí èèyàn máa sọ síta, ṣùgbọ́n ó ti sọ tí àwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí lórí bí àwọn ṣe lè náwó gan, tí àwọn sì fẹ́ kí aráàlú ran àwọn lọ́wọ́ lórí bí àwọn ṣe lè fi gbòòrò òfin gbé ẹ̀rọ Àríkẹ́. Ẹ gbọ́ náà o, ǹjẹ́ Amẹ́ríkà lẹ́tọ̀ọ́ láti kọlu Nàìjíríà lórí ẹ̀sùn tó ń gbé síta pé àwọn kan ń gbógun ti Kìrìsìtẹ́nì lórílẹ̀‐èdè Nàìjíríà? Ọ̀pọ̀ ìbéèrè ló ti ń jà kiri lórí pé ǹjẹ́ orílẹ̀‐èdè Amẹ́ríkà ní agbára láti kọlu orílẹ̀‐èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ààrẹ Donald Trump ṣe sọ ṣáájú. Ààrẹ Trump ní òun ṣetán láti gbé ìgbésẹ̀ yìí tí orílẹ̀‐èdè Nàìjíríà bá kùnà láti fòpin sí bí ìṣẹ̀lẹ̀ ìṣekúpani àwọn Kìrìsìtẹ́nì ṣe wọ́pọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. Bó tilẹ̀ jẹ́ pé ìjọba orílẹ̀‐èdè Nàìjíríà ti fọhùn síta lórí ọ̀rọ̀ náà, ó jẹ́ kó di mímọ̀ pé ọ̀rọ̀ kò rí bí ìjọba Amẹ́ríkà ṣe lérò àti pé àwọn èèyàn Nàìjíríà ló ti ń gbé papọ̀ pẹ̀lú ìfẹ́ fún ọ̀pọ̀ ìgbà. Òfin orílẹ̀‐èdè Amẹ́ríkà orí 8 ní ilé ìgbìmọ̀ asòfin wọn ní agbára láti kéde ogun, kọ lẹ́tà ìgbèníjà kí wọ́n sì tún ṣe òfin tó dá lórí gbígba ilẹ̀ àti omi. Gẹ́gẹ́ bí àjọ United Nations Charter UNC ṣe ṣàlàyé, ìgbìmọ̀ tó rí sí ètò ààbò lórílẹ̀‐èdè náà lè jíròrò lórí ìgbésẹ̀ tí wọn yóò gbé láti fi dá àlàáfíà padà sí orílẹ̀‐èdè kan tí àlàáfíà bá jìnnà sí. Ìsọ̀rí 39 ni Charter sọ pé ìgbìmọ̀ aláàbò yóò ṣe ìwádìí nípa ìṣòro tó ń da àlàáfíà orílẹ̀‐èdè láàmú tí wọn yóò sì jíròrò láti wá ọ̀nà àbáyọ ní ìlànà tí òfin àgbáyé gbé kalẹ̀. Àjọ UN lè láwọn kò fọwọ́ sí ohun ìjà lórílẹ̀‐èdè míì àyàfi tó bá jẹ́ fún ìdáàbòbò ìlú. Látàrí awuyewuye ọ̀rọ̀ yìí, wọ́n ti wá kéde rẹ̀ pé ìpàdé yóò wáyé láìpẹ́ láàrin ààrẹ Tinubu àti ààrẹ Trump. Ọ̀kan lára olùbádámọ̀ràn pàtàkì fún ààrẹ Bọ́lá Tinubu, Daniel Bawa, ló kéde ọ̀hún pé ìpàdé ńlá kan yóò wáyé láìpẹ́ láàrin ààrẹ orílẹ̀‐èdè Nàìjíríà Bọ́lá Tinubu àti ààrẹ orílẹ̀‐èdè Amẹ́ríkà Donald Trump. Bawa ní ohun kan náà ló jẹ àwọn ààrẹ méjèèjì lógún. Nínú ọ̀rọ̀ tó gbé sójú òpó ayélujára Twitter, Bawa tẹnumọ́ pé ọ̀pọ̀ ìgbà ni ààrẹ Trump ti ṣe ìrànlọ́wọ́ fún orílẹ̀‐èdè Nàìjíríà nípa bíbuwọ́lu ohun ìjà fún títà wá sí Nàìjíríà, tí ààrẹ Tinubu sì lo àǹfààní náà láti kojú ìwà ìgbésùnmọ̀mí, tí ọ̀pọ̀ ẹ̀rí sì wà pé ààrẹ Tinubu lo àǹfààní tó rí gbà láti yọwọ́ orílẹ̀‐èdè Amẹ́ríkà fún kíkojú ìṣòro ètò ààbò. Ó tẹ̀síwájú nínú àlàyé rẹ̀ nípa pé àwọn Kìrìsìtẹ́nì ni àwọn agbébọn kọlù lórílẹ̀‐èdè Nàìjíríà. Ó ní èyí yóò jẹ́ ohun tí àwọn olórí méjèèjì yóò sọ̀rọ̀ nípa rẹ̀ láìpẹ́ yìí, bóyá ní ilé ìjọba Nàìjíríà tàbí ti orílẹ̀-èdè Amẹ́ríkà White House. Ààrẹ Amẹ́ríkà Donald Trump ló ti ṣáájú lérí léka láti kó ogun wọ Nàìjíríà láti finá mọ́ àwọn agbésùnmọ̀mí tó ní wọ́n ń dojú kọ àwọn Kìrìsìtẹ́nì, gẹ́gẹ́ bí àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára. Trump tún fẹ̀sùn kan ìjọba Nàìjíríà pé wọ́n fààyè gba ìṣekúpani àwọn ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì. Nínú ọ̀rọ̀ tó gbé síta sójú òpó ìkànnì Truth rẹ̀ lọ́jọ́ Àbámẹ́ta Sátidé, Trump
Trump ní iléeṣẹ́ ológun Amẹ́ríkà lè wọlé sí Nàìjíríà pẹ̀lú àwọn ọmọ ológun láti kọlu àwọn agbésùnmọ̀mí alákatakítí ẹ̀sìn Islam tó ní wọ́n ń ṣekú pa àwọn èèyàn ẹlẹ́sìn Kristẹni ní Nàìjíríà. Bákan náà ló tún lérí pé òun lè dáwọ́ gbogbo ìrànwọ́ tí Amẹ́ríkà fi ń ṣọwọ́ sí Nàìjíríà dúró. Àmọ́ tí ìjọba Nàìjíríà fèsì nígbà náà sí ẹ̀sùn tí Trump fi kàn án náà tó sì tọ́ka sí gẹ́gẹ́ bí ìròyìn ẹlẹ́jẹ̀ àti àhesọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ rárá. Ebienfa gẹ́gẹ́ bí ẹni tí ó gba ẹnu ìjọba sọ̀rọ̀ nígbà náà sọ pé Nàìjíríà yóò bá àwọn ìjọba Amẹ́ríkà sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà láti jẹ́ kí wọ́n ní òye nípa ohun tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà, pé ọ̀rọ̀ náà kì í ṣe ti ẹ̀sìn bí kò ṣe ìpèníjà tó ń kojú gbogbo àwọn èèyàn ọmọ orílẹ̀‐èdè Nàìjíríà lápapọ̀. Ẹ sinmi ìhàlẹ̀ o, ẹ dẹ́kun ìhàlẹ̀ láti kọlu Nàìjíríà. Ọ̀nà ìrànlọ́wọ́ lórí ètò ààbò la fẹ́, Rabiu Kwankwaso fòun ránṣẹ́ sí Trump. Olùdíje fún ipò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party NNPP lọ́dún 2023, Rabiu Kwankwaso ní ohun tó yẹ kí orílẹ̀-èdè Amẹ́ríkà ṣe dípò ìdúnkokò dúnmọ̀wúrúmọ̀wúrú sí ìjọba Nàìjíríà ni kí wọ́n pèsè ìrànlọ́wọ́ láti gbé ogun ti àwọn agbésùnmọ̀mí, ṣèrànlọ́wọ́ fún ètò ààbò Nàìjíríà tó mẹ́hẹ̀. Kwankwaso ní ìjọba Amẹ́ríkà ní láti ran Nàìjíríà lọ́wọ́ pẹ̀lú pípèsè ìmọ̀ ẹ̀rọ láti gbé ogun ti ètò ààbò tó mẹ́hẹ̀ ni, kò kí ń ṣe pé kí wọ́n máa dúnkokò pé àwọn yóò kọlu orílẹ̀-èdè Nàìjíríà. Gómìnà nígbà kan rí nípínlẹ̀ Kano tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ Nàìjíríà sọ èyí lójú òpó ìtàkùn ayélujára ìkànnì Twitter rẹ̀. Ọ̀rọ̀ ọ̀hún jẹyọ lẹ́yìn ọ̀rọ̀ tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump sọ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà fààyè gbà kí àwọn agbébọn máa ṣekú pa àwọn Kristẹni lórílẹ̀-èdè Nàìjíríà. Trump ló sọ èyí lójú òpó ayélujára Twitter lọ́jọ́ Ẹtì Friday. Ó ní àwọn Kristẹni ń kojú ìkọlù àwọn agbésùnmọ̀mí lórílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀pọ̀ àwọn Kristẹni ni wọ́n ń ṣekú pa. Àwọn agbébọn Mùsùlùmí ló sì wà nídìí ìṣekúpani ọ̀hún. Ẹ̀wẹ̀ ní ọjọ́ Àbámẹ́ta Sátidé ní ààrẹ ilẹ̀ Amẹ́ríkà tún dúnkokò pé òun yóò rán àwọn ikọ̀ ológun Amẹ́ríkà wá sí orílẹ̀-èdè Nàìjíríà tí ìjọba bá kùnà láti gbé ìgbésẹ̀ tó yẹ kí wọ́n tako àwọn agbébọn. Ṣùgbọ́n nínú àlàyé rẹ̀, Kwankwaso lóun gbàgbọ́ pé ìjíròrò yóò ṣe ọ̀pọ̀ àǹfààní lórí ọ̀rọ̀ náà ju àti dúnkokò, àti pé ètò ààbò tó mẹ́hẹ̀ jẹ́ ohun tó ń ṣe ọ̀pọ̀ àkóbá fún gbogbo ẹlẹ́sìn bóyá Mùsùlùmí tàbí Kristẹni, ẹgbẹ́ òṣèlú àti àwọn ẹ̀yà láì yọ ẹnìkan sílẹ̀. Ó ní ó ṣe kókó kí ìjọba Nàìjíríà ó jẹ́ kó di mímọ̀ pé orílẹ̀-èdè wa jẹ́ orílẹ̀-èdè olómìnira níbi tí ọ̀pọ̀ èèyàn ibẹ̀ ti ń kojú ìkọlù àwọn agbésùnmọ̀mí. Ó ní ìkọlù náà tí à ń kojú kì í ṣe ti ẹlẹ́yàmẹ̀yà, ẹ̀sìn tàbí ẹgbẹ́ òṣèlú. Fún ìdí èyí, ìjọba Nàìjíríà ní láti yan àwọn èèyàn kan láti lọ bá orílẹ̀-èdè Amẹ́ríkà sọ̀rọ̀. Ó ní àsìkò tí a wà yìí ni ó yẹ kí gbogbo èèyàn Nàìjíríà ó ṣe ara wa ní ọ̀kan láì fi ẹ̀sìn, ẹ̀yà tàbí èdè ṣe. Lẹ́yìn Ọlọ́run, ìyá tó bí mi, Tinubu ló kàn. Bí Tinubu ṣe máa wọlé lọ́dún 2027 ló bá mi báyìí. MC Olúọmọ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Ààrẹ àwọn awakọ̀ nílẹ̀ wa Nàìjíríà, Musiliu Akinsanya, tí ọ̀pọ̀ mọ̀ sí MC Olúọmọ, ti dá ẹ̀sùn tí wọ́n fi kàn pé ó kùnà láti san owó fún àwọn òṣèré tíátà tó kópa nínú ìpolongo ìbò fún ààrẹ Tinubu lásìkò ìpolongo ọdún 2023 nù bíi omi ìsanwó. MC Olúọmọ ní irọ́ tó jìnnà sí òtítọ́ ni ọ̀rọ̀ náà, tó sì jẹ́ kó di mímọ̀ pé owó ara òun ni òun fi ṣe ìpolongo ìbò fún ààrẹ lásìkò náà. Ọ̀pọ̀ àwọn òṣèré tíátà bíi Fatai Adétayọ̀ Lálùdé, Rónkẹ́ Oṣòdì-Òkè àti Ganiu Nafiu Alápinni ló jáde síta láti fi ẹ̀sùn kan ọ̀gá ẹgbẹ́ awakọ̀ NURTW pé kò mú àdéhùn rẹ̀ ṣẹ lásìkò ìpolongo ìbò fún ààrẹ Tinubu àti gómìnà Babájídé Sanwó-Olú. Gbajúmọ̀ àgbà òṣèré náà Lálùdé ṣàlàyé pé MC Olúọmọ ṣe àdéhùn pé òun yóò fún oníkálukú àwọn ní owó tó tó 1.5 million naira, ṣùgbọ́n kọ́bọ̀ àwọn kò rí owó náà gbà lẹ́yìn ìpolongo ìbò. Lálùdé ní àkọ́kọ́ wọ́n fún àwọn ní 10,000 naira owó oúnjẹ, ṣùgbọ́n wọ́n tún padà dá dúró. Ẹsẹ̀ làwọn fi ń rin ọ̀nà jíjìn lójoojúmọ́ nígbà tí MC yóò máa fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tẹ̀lé àwọn. Ní ìparí, wọ́n já àwọn sí òfo. Nígbà tó ń fèsì sí ẹ̀sùn náà, MC Olúọmọ ní òun kò ní ìdí láti mú owó ẹnikẹ́ni dání, tó sì jẹ́ kó di mímọ̀ pé owó ara òun
ni òun fi kó àwọn òṣèré jọ tí òun sì tún san owó ilé tí wọ́n dé sí. MC Olúọmọ ní òun rí gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun ò kàn fèsì ni ohun tí òun mọ̀ ni pé gbogbo àwọn tí àwọn jọ ṣe ìpolongo fún Tinubu papọ̀ ẹnikẹ́ni nínú wọn tí kò bá rí nǹkan kan nínú èyí kó jáde síta wàá sọ̀rọ̀. Ó ní ẹnikẹ́ni kò fún òun lówó, òun lo owó ara òun láti ṣe ìpolongo ìbò fún aṣíwájú Bọ́lá Tinubu nítorí Tinubu ló kàn lẹ́yìn Ọlọ́run àti ìyá òun ní ìgbésí ayé òun. Òun gba yàrá ilé ìtura 140 fún wọn lásìkò ìpolongo ìbò tí òun sì san 45,000 naira fún yàrá kan. Òun fún wọn ní owó ní ojoojúmọ́, wọ́n sì lo oṣù méjì nínú ilé ìtura náà. Ó ní kódà wọ́n ṣe ọjọ́ ìbí fún òun padà dé láti ilẹ̀ Amẹ́ríkà US ní àwọn èèyàn sọ fún òun pé kí òun lọ sí ilé ìtura náà. Nígbà tí òun dé sí ibẹ̀ wọ́n ṣe ọjọ́ ìbí fún òun. MC Olúọmọ ní owó ara òun lòun fi ṣe ìpolongo ìbò fún Tinubu tí òun sì tún máa ṣe fún lọ́dún 2027. Ẹ̀sùn tí wọ́n fi kan òun kò lè yí ìpinnu òun padà nítorí Tinubu ni òun wà fún. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, yóò sì dára fún yín.